There are moments on a journey following the Lord, where God illumines every step we take. There are times when circumstances make perfect sense to us as we try to understand each move we make. When the path grows deep and a question has no answer taught to me, bow the knee, trust the heart of your Father when the answer goes beyond what you can see. Bow the knee, lift your eyes toward heaven and believe the one who owns eternity. And when you don't understand the purpose of His plan, in the presence of the King, bow the knee. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn tí Olúwa ti fún wa ní àṣálẹ́ yìí. Ó dá mi lójú pé nínú àlàáfíà láti gbé bá ẹ̀yin náà pẹ̀lú. Ògo ni fún orúkọ Ọlọ́run torí pé Olúwa nìkan ní tukọ̀ ayé wa. Àǹfààní tí a ní náà ló jẹ́ kí tó wà níbi lórí amóhùnmáwòrán láti tó mú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run wá. Èyí tí mo pé ẹ̀yin gbádùn lọ́sẹ̀ọ̀sẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sì tún jẹ́ ìbùkún fún wa ní àṣálẹ́ òní. Láì gbára wa lákòókò, mo fẹ́ ká lọ sínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìwà àti ṣe wa ni pé a jẹ́ onígbàgbọ́ tí ó gbẹ́kẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí. A kì í fi èrò ọkàn wa àbí àṣà àbí ohun tó lọ lágbègbè wa láti fi ṣe ìgbẹ́kẹ̀lé, torí pé inú ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni ìsinmi wa wà. Torí náà a ó kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run, a ó sì wò bí ó ṣe lè jẹ́ ìbùkún fún wa nírú àkókò tí a bára wa yìí. A ó kà láti inú ìwé Róòmù orí 5 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 5. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé, ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró, àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dojú tì ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Ọ̀rọ̀ tí ó wá sọ ọkàn mi bí a ti ń ka ẹsẹ̀ Bíbélì yìí, òun ni ọ̀rọ̀ tí a ń pè ní ìrètí. Ó fẹ́ má lè sí ibi tí a lè gbójú sí mọ́ nínú ayé lákòókò yìí láti ní ìrètí. Ìrètí sì jẹ́ àbùdá ènìyàn tí ènìyàn kò gbọdọ̀ máa ṣe, torí pé gbogbo wa la fẹ́ nǹkan kan tí a lè sinmi lé, pàápàá nígbà tí ọkàn wa bá ń pa mi, tí a bá wà nínú ìṣòro tàbí ìdààmú kan nínú ayé. A máa ń fẹ́ ní ibì kan tí a lè sáàdì sí, tí ọkàn wa lè sinmi, tí a lè gbà wípé yóò gbà wá lákòókò ìgbà tí ọkàn wa ń pòrúurú. Nínú ayé kò fẹ́ lè sí ibì kan, ṣé ènìyàn ni, ṣé agbára kan ni, ìbò lèèyàn lè gbójú sí téèyàn ti lè ní ìrètí tí kò ní já kulẹ̀. Mo kì í bí ẹ ti ń gbọ́ mi láṣálẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tó wà lọ́kàn yín, àìmọye ibi lè ti gbọ́kàn sí, àìmọye ènìyàn ló ti ṣèlérí fún yín pé wá rí mi lọ́la, wọ́n fún ọ nígbà, wọ́n fún ọ láwo, ṣùgbọ́n nígbà tí ẹ débẹ̀ kò rí bẹ́ẹ̀, torí pé ìrètí ò lè dúró nínú ènìyàn pẹ́ títí. Ènìyàn pàápàá kò wà láéláé,
báwo ni ìrètí ṣe lè dúró sínú ènìyàn? Kò sí ohun kan tí a rí nínú ayé yìí tó lè fi wá lọ́kàn balẹ̀ nígbà gbogbo tàbí tó lè fún wa ní ìsinmi nínú ayé tá a wà yìí tàbí nígbà tí a bá sínú ayé yìí mọ́. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún láṣálẹ́ yìí pé ibì kan wà tá a ti lè ní ìrètí tí kì í jani kulẹ̀. Ìdí rẹ̀ tí wọ́n pe àkọlé ìwàásù tàṣálẹ́ yìí ní ìrètí tí kì í jani kulẹ̀. Ìrètí tí kì í jani kulẹ̀. Ọlọ́run wa, a dúpẹ́ fún àǹfààní tí ẹ tún fún wa o láti tún mú ọ̀rọ̀ wá, ọ̀rọ̀ Ọlọ́run. A gbàdúrà pé láṣálẹ́ yìí bí a ti ń yẹ ọ̀rọ̀ yín wò, ẹ̀yin ni kẹ́ jẹ́ olùkọ́ ọ̀rọ̀ yín fún wa. Ẹ kún wa pẹ̀lú agbára yín, ká má ṣe sọ nípa ti ara wa, ṣùgbọ́n kí ọ̀rọ̀ yín kó lè jẹ́ èyí tí yóò mú ìtùnú bá ọkàn àwọn ẹni tí wọ́n ń gbọ́ láṣálẹ́ yìí nínú ilé gbogbo. Kẹ́yìn kẹ́ lè fọwọ́ tọ́ ọkàn wọn, kẹ́ sì lè fún wọn ní ìsinmi àti ìrètí tó péye nínú yín. Ògo ni fún orúkọ nítorí pé ó ṣe ju ìbéèrè wa lọ. A dúpẹ́ pé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìrètí tí kì í jani kulẹ̀. Mo ní kò sí ibi tí a lè gbójú sí nínú ayé tí a ti lè ní ìrètí. Gbogbo ibi tí a ń gbójú sí gẹ́gẹ́ bí ènìyàn là ń bá ìjákulẹ̀ kan tàbí òmíràn pàdé. Nínú ayé tá a wà yìí, ọkàn ń wá ìsinmi, ṣùgbọ́n ìsinmi kò sínú ibi tí ènìyàn ń wá ìsinmi sí. Ẹsẹ̀ Bíbélì tá a kà láṣálẹ́ yìí sọ fún wa wípé inú Jésù nìkan ni ìrètí wà. Jésù nìkan ni ẹni tí ń fi ní lọ́kàn balẹ̀, tí ọkàn wa sì lè wà níbi ìsinmi, torí pé olóòótọ́ ni Jésù. Gbogbo ohun tó sì ṣe nínú ayé tọ́ka sí pé ó lè fi ní lọ́kàn balẹ̀. Òun ni a kà nínú Ọlọ́run tá a kà nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 17 pé Jésù òun ni ìrètí ògo. Èyí tó túmọ̀ sí pé Jésù kì í kàn ń ṣe ìrètí tó wà fún ìgbà díẹ̀. Ó jẹ́ ìrètí tí a lè gbádùn nínú ayé. Ó tún jẹ́ ìrètí tó wà títí láéláé tó tún ju ayé lọ. Tó náà òun nìkan lẹni tí a lè gbójú sí ọ̀dọ̀ rẹ̀ tí a sì lè ní àlàáfíà tí ayé yìí kò lè fi fún ni. Torí pé gbogbo ohun tá a rí pàdé nínú ayé, gbogbo rẹ̀ là ń bá ìjákulẹ̀ pàdé nínú rẹ̀. Ṣùgbọ́n Jésù fi ọkàn gbogbo àwọn tó bá gbẹ́kẹ̀lé pàdé pé òun ó fún wọn ní ìsinmi tí ayé kì ó lè fún ni. Ibo ni àwọn ibi tí Jésù ti fi wá lọ́kàn balẹ̀ pé ní tòótọ́ a lè bá ìrètí pàdé lọ́dọ̀ òun tí kò sì ní já wa kulẹ̀? Àwọn ibo láti lè rí kà? Àwọn nǹkan wo ni Jésù ṣe tó fi ní lọ́kàn balẹ̀ pé ìrètí tí ọ̀dọ̀ Jésù kò lópin, ìrètí tó sì ń fi ní lọ́kàn balẹ̀ nígbà gbogbo ni? Jẹ́ n pín díẹ̀ pẹ̀lú ẹ láṣálẹ́ yìí. Tó bá yẹ pé wà níbí pẹ̀lú Bíbélì rẹ, wọ́n pàápàá lè máa tẹ̀lé mi bí a ti ń wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, torí Ọlọ́run fi yé wa pé a lè rí ìrètí lọ́dọ̀ Jésù, ẹni tó ń fi lọ́kàn balẹ̀ tí kì í sì jani kulẹ̀. Àwọn àkọ́kọ́ tí mo kọ́kọ́ tẹnu mọ́ láṣálẹ́ ni pé Jésù fún wa ní ìrètí lórí ikú. Gbogbo nǹkan la sì máa ń palẹ̀ mọ́ fún láyé. Àyè palẹ̀ mọ́ fún ikú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ikú bá dé bá ènìyàn lójijì ni. Ẹ gbọ́ wọ́n ṣàìsàn ráńpẹ́, ó sì kú. Wọ́n ló ń rìn lọ, ó fẹsẹ̀ kọ, ó sì kú. Gbogbo wa pátá la mọ̀ wípé ikú dájú, torí pé a ti fi ilẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn yìí ìdájọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà nínú ayé yìí ni kì í fẹ́ ronú sí ọ̀rọ̀ ikú, bó tilẹ̀ pé ó dájú, dandan gbọ̀n sí ni ọ̀rọ̀ ikú. Ṣùgbọ́n ikú sì jẹ́ ohun tó máa ń mú ìbànújẹ́ wá fún gbogbo ẹni tí máa ń rántí pé lọ́jọ́ kan òun ó kú. Torí pé ìdí náà ni pé torí pé a ò mọ ohun tí ó kàn lẹ́yìn ikú, a ò mọ irú ìgbé ayé tó tún máa tẹ̀lé lẹ́yìn ikú. Ṣùgbọ́n Jésù fi wá lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ ọkú, torí pé Jésù ṣẹ́gun ikú. Jẹ́ àkọ́kọ́ sọ fún aláṣálẹ̀ pé ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 17 ni pé ikú ó jẹ́ èrè ẹ̀ṣẹ̀. Èyí tó túmọ̀ sí wípé ikú ìdájọ́ ni fún ìran ènìyàn. Ikú kì í kàn ṣe ohun tó kàn pẹ̀lú ìṣe àbí ohun tó tẹ́tẹ́ àgbọ̀dọ̀ má dojú kọ. Ohun kan tí mo fẹ́ kó mọ̀ láṣálẹ̀ ni pé ìdájọ́ ni ikú jẹ́. Láti ìgbà tá a ti rí ikú, láti ìṣẹ̀dá ènìyàn wá tí a kọ́kọ́ ti gbọ́ ọ̀rọ̀ ikú, ó jẹ́ ìdájọ́. Ìgbà tí a dá àwọn ènìyàn sínú ayé, Ádámù àti Éfà, a pa wọ́n láṣẹ bí pé kó máa bí sí, kó máa rẹ̀ sí. Ṣùgbọ́n nínú ọgbà Édẹ́nì tí a fi wọ́n sí, ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé ó ní pé kí wọ́n máa jẹ gbogbo wọn àjàrà tó wà níbẹ̀. Ṣùgbọ́n ẹyọ kan Ọlọ́run ní pé kó má ṣe fọwọ́ kàn, tí í ṣe igi ìmọ̀ rere àti igi ìmọ̀ búburú. Gbọ́dọ̀ tó máa fi lè ti jẹ́
kí ikú ni wọ́n ó kú. Ṣẹ̀rí pé nígbà tí ikú kọ́kọ́ jáde wá láti ẹnu Ọlọ́run sí ènìyàn, ìdájọ́ ni pé tó bá fi lè jẹ èso yìí, ohun tí ó jẹ́ èrè ìṣe wọn òun náà ni ikú. Láti ìgbà náà lènìyàn ti ń kú. Èṣù tọ̀ wọ́n jẹ wípé kò ní rí bẹ́ẹ̀. Ó ní ẹ ò ní kú ikú kan torí pé òpùrọ́ ni èṣù. Gbogbo ọ̀rọ̀ tí máa ń ti ẹnu èṣù jáde wá irọ́ ni. Títí di ènìyàn ń kú torí pé ohun tọ́lọ́run bá ti sọ bẹ́ẹ̀ ni yóò rí. Ó wá gẹ́gẹ́ bí ìdájọ́ sórí ènìyàn. Ènìyàn wá ń pariwo pé ikú ju ènìyàn lọ, pé ènìyàn ò rí nǹkan ṣe sórí ikú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi, ẹni tó fi fún wa ọ̀nà àbáyọ láti borí ikú. Nínú ìwé Kọ́ríńtì kínní, ọ̀rọ̀ yìí a máa múnú mi dùn púpọ̀ nígbà tí mo bá ń kà á. Ìwé Kọ́ríńtì kínní orí 15 rẹ̀, bẹ́ẹ̀ náà bá gbé bíbélì yín ẹ yẹ̀ ẹ́ wò. Ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 550 ni. Ó ní ikú oró rẹ̀ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ó ní oró ikú lé ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ lé òfin. Ẹsẹ̀ 67 wá wípé ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nínú Olúwa wa Jésù Kristi. Hallelujah. Ayọ̀ ńlá ni eléyìí jẹ́ fún mi pé ó ń bèè lọ́wọ́ ikú pé ikú oró rẹ̀ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ó ní ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ẹni tó fún ìṣẹ́gun fún wa. Torí pé Jésù lẹni àkọ́kọ́ tó kú, tí a sin, tí ó sì jíǹde, tí ó ṣẹ́gun ikú, tí ó sì padà kú mọ́. Torí pé nígbà tó wá sínú ayé, ó wá sínú ayé láti gba ènìyàn lọ́wọ́ ikú tó pẹ́ títí. Torí pé ikú jẹ́ oró nínú ayé ènìyàn. Ó jẹ́ ìdájọ́ Ọlọ́run fún ẹ̀ṣẹ̀. Gbogbo ènìyàn ni ó ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n kùnà ògo Ọlọ́run. Á jẹ́ kí gbogbo ènìyàn náà ni ikú tọ́ sí. Ṣùgbọ́n torí pé Ọlọ́run ò fẹ́ kó o ṣègbé, torí pé Ọlọ́run mọ̀ pé o ti wà ní ipò kan tí ò nírètí, gbogbo ìrètí ìyókù lórí ọ̀rọ̀ ikú pàbó lájá sí. Òdodo rẹ ò lè gbà ọ́ là, ẹ̀sìn rẹ ò lè gbà ọ́ lọ́wọ́ ikú, owó rẹ ò lè gbà ọ́ lọ́wọ́ ikú. Ẹnìkan ti ẹ̀kú lọ́jọ́ kan, wọ́n máa ń béèrè pé kí lohun tó fi sílẹ̀. Ẹnìkan fi máa kà á, ó lọ́kọ̀ 6, ó ní ilé 4. Ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ni pé dákẹ́ ẹnu ẹ, gbogbo ẹ̀ ló fi sílẹ̀. Má wulẹ̀ kà á, èyí owó, èyí ọmọ, èyí àlàáfíà, àwọn ohun tó o bá ní, níjọ́ tó o bá ti kú, gbogbo ẹ̀ ló fi lẹ̀. Kò sì sí ọ̀kankan nínú rẹ̀ tó lè gbà ọ́ lọ́wọ́ ikú. Kò sí ọ̀kankan nínú rẹ̀ tó lè gbà ọ́ lẹ́yìn ikú. Jésù fi wá yé wa pé òun nìkan lẹni tó ń wá sínú ayé, tó wá sínú ayé láti gbégbé ayé gẹ́gẹ́ bí ènìyàn, tó sì kú bí gbogbo ènìyàn ti ń kú. Ṣùgbọ́n ó kúkú fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ ni, ẹnikẹ́ni ò lè gbà á. Ikú rẹ̀ nígbà tó kú, ó jẹ́ ikú arọ́pò tó fi ṣẹ́gun ikú tó jẹ́ ìdájọ́ fún gbogbo ènìyàn. Nígbà tí èmi àti ẹ ò lè gbára wa lọ́wọ́ ikú, Jésù wá gba ikú wa kú. Ó wá jíǹde, ó sì wà láàyè títí láéláé. Ìdí rẹ̀ ta fi lè ní ìrètí pé nísinsìnyí nítorí Jésù Kristi, ó ní a dúpẹ́ lọ́wọ́ Jésù, ẹni tó fi ìṣẹ́gun fún wa. Ìyẹn tó wà pé ibì kan tó o ti lè ní ìrètí tí ò lè já ọkù rẹ̀ lórí ikú, Jésù Kristi ni. Torí pé ẹni tó bá ti wo Jésù Kristi, ìṣe ni wọ́n máa ń yè. Ìròyìn ńlá ni mo mú wá fún ọ láṣálẹ́ yìí pé o níbòmíràn tó lè gbójú sí láti ní ìrètí tí kò ní já ọkù rẹ̀ lórí ikú, àyàfi kó rọ̀ mọ́ Jésù. Torí pé Jésù nìkan, òun nìkan ló ṣẹ́gun ikú. Òun nìkan ló béèrè pé ikú oró rẹ̀ dà ní gbangba. Torí pé ó dá a lójú, òun nìkan ló ṣẹ́gun ikú. Ẹnikẹ́ni tí ẹni tó bá sì rọ̀ mọ́ Jésù, ìyè ní ìyè. Àbájọ tí Ọlọ́run sọ wípé ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́, ó ní yóò ní ìyà ẹnípẹ̀kun. Ó ní ẹnikẹ́ni tí kò bá gba ọmọ gbọ́, ó ní kì yóò rí ìyè. Ó ní ṣùgbọ́n ìbínú Ọlọ́run ṣì ń bẹ lórí rẹ̀. Torí pé ìbínú Ọlọ́run ni ikú. Òun ni ìdájọ́ fún gbogbo ẹlẹ́ṣẹ̀. Torí náà, o ò bá ṣẹ̀sìn, o ò bá gbàdúrà, o ò bá gbégbé ayé ní rere, ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ò lè gbà ẹ́ lọ́wọ́ ikú. Àyàfi kó o rí pé ìfẹ́ ńlá Ọlọ́run hàn sí ọ, tó rán Jésù sínú ayé, tó wá fún ọ ní ìrètí pé bó bá tiẹ̀ fáyé ìsílẹ̀, ò ń lọ sínú ìsinmi ayérayé. Torí pé Jésù nìkan ni àjíǹde àti ìyè. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́, bó tilẹ̀ kú, yóò yè. Èyí ni àwọn ọ̀rọ̀ Jésù tó jẹ́ ìlérí tó ń lọ láṣálẹ́ yìí. Tó o bá gba Jésù Kristi gbọ́, tó o bá wò ó sì ní ìyè. Ohun àkọ́kọ́ tí mo sọ fún wa ni pé lára ìrètí Jésù fún wa tí ò lè dojú tì ọ́, òun ni pé ó ṣẹ́gun ikú.
ohun kejì ni pé Jésù tún fún wa ní ìrètí ìlú ọ̀run. Jésù fún wa ní ìrètí ìlú ọ̀run. Àwọn èèyàn máa sọ pé ta ló ti dọ́run bọ̀ rí? Ta ló mọ bí ọ̀run ṣe rí? Ǹjẹ́ o mọ̀ pé Jésù Kristi nìkan lẹni tó sọ̀kalẹ̀ láti ọ̀run wá? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi, ẹ gbọ́, inú ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀. Ìbá má ti rí bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Ó ní èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì ti lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Àbó gbọ́ ọ̀rẹ́ wa láṣálẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run fi ń yé wa pé Jésù ni ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́ kí ẹ gba òun gbọ́ pẹ̀lú, torí pé ọ̀rọ̀ àti ní ìsinmi lẹ́yìn ayérayé Jésù nìkan ló fún wa ní ìrètí yẹn. Tó o bá gbo Jésù láṣálẹ́ yìí, Jésù dẹ̀ nìkan tí ń fi lọ́kàn balẹ̀ pé kì í ṣe pé ó yọjú ọ̀rọ̀ ikú nìkan, ṣùgbọ́n ó tún fi yé ọ pé lẹ́yìn ikú o tún lè ní ìsinmi ayérayé. Kì í ṣe pé nígbà ọ̀run nìkan ní mẹni tí ń là. Jésù ní pé ẹni tó bá gbàgbọ́ ó lè mọ̀ láti ayé yìí lọ pé níjọ́ tí mo bá fayé yìí sílẹ̀ mo ń lọ sinmi ni. Ọ̀rọ̀ ìrètí tí Jésù fún ni ìrètí tí máa ń fi ní lọ́kàn balẹ̀ títí. Láṣẹ ní pé Jésù òun gangan ni ìrètí ògo. Ọ̀rẹ́ mi, arákùnrin àti arábìnrin, ibikíbi bá ti ń gbọ́ ohùn mi láṣálẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ọ pé Jésù lè fi ọ́ lọ́kàn balẹ̀, pé nígbà tó bá fayé sílẹ̀ o ní ìsinmi tó wà títí láéláé. Ó fún ọ ní ìrètí láti tó ṣẹ́gun ikú. Ó fún ọ ní ìrètí pé ìlú ọ̀run ó lè jẹ́ ilé rẹ tó o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà. Ohun kan kẹta tí mo fẹ́ sọ torí àkókò wa, torí kí mi fẹ́ gbà alákòókò lọ sí láṣálẹ́ yìí. Ohun tún ni wípé Jésù fún wa ní ìrètí ìlérí. Gbogbo ọ̀rọ̀ tí Jésù bá sọ fún wa ìlérí ni. Mi ò rò pé o kíyèsí ọ̀rọ̀ yẹn ta kálẹ̀ kan tó ní mú yára kà nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 2 yẹn sọ pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá sọ fún yín. Kí ni Jésù sọ fún ọ? Ọ̀rọ̀ mi òtítọ́ ni, torí pé ìlérí ni. Gbogbo ọ̀rọ̀ Jésù Kristi ó máa ń fi lọ́kàn balẹ̀ ni, torí pé Jésù yẹn parọ́ fún ènìyàn. Òun ló jẹ́ kí nígbà ọ̀rọ̀ Ọlọ́run tá a bá kó gbogbo ọ̀rọ̀ Jésù Kristi, a rí pé gbogbo ọ̀rọ̀ tó sọ fún wa níbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló wá sí ìmúṣẹ. Jésù sọ pé òun ó kú, òun ó sì yè. Ìgbà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀gọ́ gbàgbé tí wọ́n rántí pé ó wí bẹ́ẹ̀, kò dí ọ̀rọ̀ Jésù lọ́wọ́. Àwọn làwọn gbàgbé. Àwọn ọ̀tá Kristi lákòókò yẹn wọ́n tún dúnkòkò mọ́ pé òpùrọ́ ni. Ó sọ pé tóun bá kú òun ó jíǹde lẹ́yìn ọjọ́ kẹta. Àwọn ọmọ ẹ̀yìn gan ò rántí o, ṣùgbọ́n àwọn ọ̀tá rẹ̀ wọ́n rántí. Wọ́n lọ sí ibi tí a sin sí, wọ́n dí ibẹ̀ pa. Wọ́n kó àwọn dòǹgóyárì láti wà ń bẹ̀ lákòókò gba Róòmù kẹ̀rẹ́ tí ọ̀jọ̀gbọ́n ti fi àṣẹ síbẹ̀. Kò sẹ́nikẹ́ni tó gbé ta fèlèfèlè débẹ̀ torí pé wọ́n ni. Ìjọba tó burú púpọ̀ ni. Ṣùgbọ́n lákòókò yìí bó ti dí ibẹ̀ yẹn tó, wọn ò lè dí ọ̀rọ̀ Jésù mọ́lé, torí Jésù kú ó sì jíǹde, ó sì jáde kúrò níbẹ̀. Gbogbo àwọn tó wà ń bẹ̀ níbẹ̀ ni pé wọ́n dàbí òkú nígbà tí wọ́n rí iṣẹ́ ìyanu ńlá. Wọ́n gbé owó fún wọn pé kó panu wọn mọ́, ṣùgbọ́n síbẹ̀ òtítọ́ Ọlọ́run sì jáde pé ohun tí Kristi bá ti sọ bẹ́ẹ̀ ló ń rí. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ojú kì í tì wọ́n. Wò ó, kò sí nǹkan mìíràn tó lè fún ọ ní ìsinmi tàbí tó lè fún ọ ní ìrètí tó dájú bí ọ̀rọ̀ Jésù. Ọ̀rọ̀ Jésù jẹ́ ìlérí tí kì í yẹ̀. Àwọn tí wọ́n rọ̀ mọ́ wọ́n ní ìsinmi. Mo rántí ọkùnrin kan nínú Bíbélì tí à ń pe orúkọ rẹ̀ ní Ábúráhámù nínú ìwé Róòmù orí 4, ìwé Róòmù orí 4. Ó fi ọ̀rọ̀ yé wa pé lákòókò ìgbà tó wà nínú ìpọ́njú tí ò rí ọmọ bí, bó tilẹ̀ pé Ọlọ́run ti ṣèlérí fún pé yóò bímọ, ó sì ń retí pé ṣé bẹ́ẹ̀ náà ni ó sì rí báyìí. Bó ti ní ìgbẹ́kẹ̀lé, oríṣiríṣi àwọn ìgbésẹ̀ mìíràn ló gbé tó fẹ́ kó bá. Ṣùgbọ́n Ọlọ́run sì ràn án lọ́wọ́ láti jẹ́ kó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kẹ́ wí káwọn nǹkan tí Ọlọ́run sọ nípa Ábúráhámù gẹ́gẹ́ bí ẹ̀rí nípa Ábúráhámù nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 18. Bíbélì wípé
nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kì yóò lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí, báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú Séra, kò sì fi àìgbàgbọ́ síyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́, ó dúró tiiri, ó fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é. Ábúráhámù mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Jésù Kristi, ohunkóhun tó bá ti ṣe ìlérí ó lágbára láti lè ṣe, nítorí pé níbi tí ọ̀rọ̀ Jésù bá ti wà, agbára wà níbẹ̀. Ló fi jẹ́ pé nínú gbogbo ọ̀rọ̀ Ọlọ́run pátápátá, gbogbo ìgbà tá bá ti rí tí Jésù bá ti sọ̀rọ̀, iṣẹ́ ìyanu máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ni, torí pé ọ̀rọ̀ rẹ̀ kì yóò lọ láláìṣẹ. Kò tí ì sí ọ̀rọ̀ tí Jésù sọ rí tí ò ṣẹ. Tó o bá gbẹ́kẹ̀lé láṣálẹ́ yìí, tó o rọ̀ mọ́, òun nìkan lẹni tó lè fún ọ ní ìrètí tí kò lè dojú tì ọ́. Òun nìkan ló lè fún ọ ní ìrètí tí kò ní já ọ kulẹ̀. Mi ò mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ fún ọ rí o. Mi ò mọ ibi tó o ti gbẹ́kẹ̀lé rí o. O lè má rí bó ti jẹ́ kó rí nítorí pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ènìyàn rí. Ṣùgbọ́n mo lè sọ fún ọ láṣálẹ́ yìí pé tó o bá rọ̀ mọ́ Jésù, àwọn ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé ojú kì í tì wọ́n. Mo lè sọ nípa ara mi pé mo ti gbẹ́kẹ̀lé láìmọye ìgbà, ojú ò tì mí. Ìdí rẹ̀ tí mo lè fi gbogbo ìgboyà láti wá sọ fún ọ pé àwọn tó bá rọ̀ mọ́ ọ̀rọ̀ Jésù, torí pé ọ̀rọ̀ Kristi ìlérí ni, àwọn tó bá sinmi lé wọ́n máa ń ní ìsinmi ayérayé. Wò ó, láṣálẹ́ yìí mo fẹ́ kó o mọ̀ pé ikú ó jẹ́ ìṣòro ènìyàn. Kò sẹ́nikẹ́ni tó lágbára láti borí ikú. Èrè ẹ̀ṣẹ̀ ni, ìdájọ́ ni, ìwà, ẹ̀sìn, òdodo, wọn ò lè gbani lọ́wọ́ ikú. Ṣùgbọ́n Jésù, òun nìkan ni ẹni tí a wá sínú ayé yìí nítorí tí ó fẹ́ràn rẹ, tí kò sì fẹ́ kó o ṣègbé. Ó wá sínú ayé yìí láti ṣe ohun kan tí ẹnikẹ́ni ò lè ṣe rí, láti borí ikú. Ó ṣẹ́gun ikú, ó ṣẹ́gun isà òkú. Ó tún wá béèrè ní ìbéèrè pé ikú oró rẹ dà, isà òkú ìṣẹ́gun rẹ dà. A dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi, ẹni tó fi ìṣẹ́gun fún ni. Tó o bá gbẹ́kẹ̀lé rẹ̀, ó rí ìṣẹ́gun nínú Jésù. Ó ṣe ìlérí fún ọ pé lẹ́yìn ikú o tún lè ní ìsinmi ayérayé ní ìlú ọ̀run. Kò sí ẹlòmíràn tó lè fún ọ ní ìrètí bẹ́ẹ̀. Ó tún ṣe ìlérí fún ọ pé gbogbo ìgbà tó bá gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, pé o sinmi lé ọ̀rọ̀ tí Jésù sọ fún ọ, ó rí sinmi, torí pé ọ̀rọ̀ rẹ̀ kì í já ní kulẹ̀, ọ̀rọ̀ rẹ̀ kì í tọ́ ní jẹ, ọ̀rọ̀ rẹ̀ ó ṣe é sinmi lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti sọ̀rọ̀, àwọn ìjọba ti sọ̀rọ̀, àwọn olówó ti sọ̀rọ̀, àwọn ènìyàn ńlá láti sọ̀rọ̀, wọn ò lágbára láti mú ọ̀rọ̀ wọn ṣẹ. Ṣùgbọ́n Jésù Kristi nìkan lẹni tó wí ọ̀rọ̀ tó sì mú ṣẹ. Kìkì àwọn tó bá sì fi ìgbẹ́kẹ̀lé wọn sínú rẹ̀, wọn ò ní sinmi. Bóyá ìwọ ò tẹ̀tí ní ìrètí nínú ọkàn rẹ pé tó bá fayé sílẹ̀, ó lọ sọ́run rere. Àǹfààní lórí láṣálẹ́ yìí o. Àǹfààní mi ọ̀rọ̀ tó tọ̀ wá lójú ẹ̀rọ móhùnmáwòrán kó o lè fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọ̀rọ̀ Kristi. Tó o bá sinmi lé, yóò sì gbà ọ́. Tó bá yẹ pé lóòótọ́ ni ìwọ fẹ́ kó gbà ọ́ kó sì fún ọ ní ìrètí, ó ṣe wí àdúrà tẹ̀lé mi. Ní Jésù Olúwa, dáríjì mi ẹlẹ́ṣẹ̀, gba ọkàn mi là, jọ̀ọ́ fún mi ní ìyè àìnípẹ̀kun, kí n lè ní ìsinmi àti ìdánilójú ayérayé. Ògo ni fún orúkọ rẹ. Ó ṣe nítorí pé o ti gbọ́ àdúrà mi. Bóyá ìwọ ti gba àdúrà yẹn, kò sí nǹkan mìíràn tó tún lè fún ọ ní ìsinmi mọ́ ju pé o gbẹ́kẹ̀lé Kristi. Ẹ ṣé tí ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ wa ní àṣálẹ́ yìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Joseph Popoola láti ìjọ Faith Baptist Church ní Stadium area l'Ogbomoso. Ó dàbí ní pé Ọlọ́run yóò tún fún aláǹfààní mìíràn tá a tó tọ́ yín wá. Ògo ni fún orúkọ Ọlọ́run. Àlàáfíà fún gbogbo yín o.
ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ti gbọ́ láṣálẹ́ yìí. Ète tó mú wa wá sórí móhùnmáwòrán òun náà ni láti sọ fún wa nípa ìgbàlà tó wà nínú Jésù. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu lálẹ́ yìí tó fẹ́ ká mọ̀, o lè pè wá lórí àwọn nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan lélẹ́yìí 0901-291-2344 0901-291-2344 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492 títí di ọjọ́ mẹ́jọ àlàáfíà Ọlọ́run. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù.